A kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajára Màlẹ́fà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR lónìí ọjọ́ Sunday la gbọ́ wípé wọ́n ti gbé àwọn oníṣẹ́ dìde lọ sí Kánò láti lọ bá wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé ní àná àbámẹ́ta ọjọ́ Sátidé tó jẹ́ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025 ló jẹ́ wípé ìròyìn kan ṣàdédé jẹyọ léyìí tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lára àwọn tí wọ́n jẹ́ akópa níbi eré ìdárayá tó jẹ́ ti gbogbogbò èyí tó jẹ́ tọdún 2024 tó wáyé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n padà lọ sí ibùdó wọn eléyìí tó jẹ́ Kánò. Ní ìbámu pẹ̀lú eléyìí la gbọ́ wípé ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ti gbé oníṣẹ́ dìde lọ sí ìpínlẹ̀ Kánò gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi léde gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe ń wo àwòrán yìí. Àwọn tí ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n gbé lọ ni ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn onímọ̀ ẹ̀rọ Noemon Sàlàkọ́ Oyèdélé, ẹni tó jẹ́ akọ̀wé fún ìpínlẹ̀ Ògùn ìyẹn ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Tàlàbí, ẹni tó jẹ́ alábòójútó fún ọ̀rọ̀ eré ìdárayá àti ìdàgbàsókè Honorable Wàsíù Isiaka, pẹ̀lú ẹni tí ó jẹ́ akọ̀wé, ẹni tí ó jẹ́ executive secretary ìyẹn local organizing committee LOC ti Gateway Games ti Ògùn 2024 dókítà Kweku Tandor. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà la gbọ́ wípé wọ́n ní kò tán síbẹ̀ o, ẹni tó jẹ́ akọ̀wé fún iléeṣẹ́ ọba ilé tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ìyẹn Comrade Lanre Ògúnyínká òun náà wà níbẹ̀. Ẹnìkan tó jẹ́ adarí fún ikọ̀ eléré ìdárayá ìyẹn ti ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí coach of team Ògùn Idris Ògúntáyọ̀ wà níbẹ̀. Ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ eléré ìdárayá eléyìí tí ó jẹ́ ti ìgbìmọ̀ tògùn tó jẹ́ team Ògùn ìyẹn Tinúkẹ́ Ọ̀nàbíyí obìnrin àti ẹnìkan eléyìí tó jẹ́ ọkùnrin tó jẹ́ eléré ìdárayá náà ìyẹn Ayọ̀mídé Oyègbádé. Àwọn wọ̀nyí la gbọ́ wípé ẹni tó jẹ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn ó ti gbé dìde lọ sí Kánò láti lọ bá àwọn tí wọ́n jẹ́ ẹbí àti ará pàápàá ìjọba ìpínlẹ̀ náà kẹ́dùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní nǹkan bí ọwọ́ aago 9 òwúrọ̀ ìyẹn òní ọdún àwọn tí gómìnà ní kí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kánò náà eléyìí tí igbákejì gómìnà Noemon Sàlàkọ́ tó léwájú fún ni wọ́n balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Kánò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n lẹ́ni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò kò sí nílé ṣùgbọ́n igbákejì rẹ̀ ìyẹn Comrade Aminu Abdulsalam ìyẹn ló gbà wọ́n lálejò. Wọ́n ní nígbà tí ẹni tí ó jẹ́ onímọ̀ ẹ̀rọ tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn onímọ̀ ẹ̀rọ Noemon Sàlàkọ́ Oyèdélé tó ń bá wọn ṣe ìkẹ́dùn níbẹ̀ ló ti fi yé wọn wípé àwọn mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Kánò ò sí nílé, ó ti lọ ṣiṣẹ́ ìyẹn ní iṣẹ́ háàjì. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú, ó ní ṣùgbọ́n ó tọ́ sí àwọn láti tètè wá bá ẹbí àti ará àwọn tí ọ̀rọ̀ náà kàn láti wá bá wọn kẹ́dùn torí wípé ó dùnú jọjọ wípé àwọn wọ̀nyí wọ́n pàdánù ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn onímọ̀ ẹ̀rọ Noemon Sàlàkọ́ Oyèdélé bó ṣe fi ọ̀rọ̀ náà léde nígbà tí ó ń bá àwọn tí wọ́n jẹ́ ará àti ẹbí àti ojúlùmọ̀ àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé lánàá ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025 látàrí ìrìn àjò eléyìí tí wọ́n rìn padà láti ìpínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ Kánò. Nígbà tó ń bá wọn kẹ́dùn níbẹ̀ ló sọ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ní kí wọ́n fi mílíọ̀nù kọ̀ọ̀kan ránṣẹ́ sí gbogbo ẹbí àti ará àwọn tí ọ̀rọ̀ náà tọ́kàn, eléyìí tí àpapọ̀ gbogbo mílíọ̀nù tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi léde láti pé kí wọ́n fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn òun ni wọ́n pè ní mílíọ̀nù 31 yẹn 31 million naira. Ní ìtẹ̀síwájú ìròyìn, ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Kánò nígbà tí ó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba eléyìí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn tó ran iṣẹ́ wá láti bá wọn kẹ́dùn níbẹ̀ ló sọ pé gbogbo nǹkan tọ́lọ́run ni ọ̀dọ̀ Ọlọ́run bá láti wà ọ̀dọ̀ ẹ̀ náà la ó padà sí, bó tilẹ̀ jẹ́ wípé nǹkan tó dùnní jọjọ ni. Ṣùgbọ́n ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti pè àwọn ní ọjọ́ àbámẹ́ta Sátidé ní kété tí ó gbọ́ pé ọ̀rọ̀ náà ṣẹ̀ ó sì ti bá wọn kẹ́dùn. Ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé ó tún lè gbé oníṣẹ́ dìde lè tó túbọ̀ sí wípé òun náà pẹ̀lú láti bá wọn kẹ́dùn ó bẹ Ọlọ́run kóró ẹ̀ kó má kù lẹ́yìn mọ́. Ní ìgbà tí ẹni tí ó jẹ́ onímọ̀ ẹ̀rọ Noemon Sàlàkọ́ yóò padà sọ̀rọ̀, orúkọ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ṣọ́ elétò ààbò pàápàá iléeṣẹ́ ọlọ́pàá, àjọ FRSC àti gbogbo àwọn tí wọ́n dìde sí ọ̀rọ̀ náà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ tí wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jẹ́ eléré ìdárayá yìí kó tó di wípé wọ́n jẹ́ lọ́wọ́n bá nípẹ́ wọn àtọrọ àlùjànnà Firdaus fún gbogbo wọn wípé kí Ọlọ́run bá jọ kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, kó rọ̀ àwọn tó jẹ́ ẹbí àti ará àti òbí wọn kó rọ̀ wọn lójú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajára Màlẹ́fà TV, subscribe sí ìkànnì yẹn, on notification button ẹ̀, like ẹ̀, comment ẹ̀, share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Yeah.
Jumhuriyar Ahmed.